gbogbo ènìyàn pátá ẹ wá gbóhun tó fẹ́ ṣẹlẹ̀ lọ́jọ́ tòní gangan tí ń ṣe ọjọ́ Wednesday September 17 ọdún 2025 tá wà nínú èyí. Mo kí Ọlọ́run ọba, mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà àtórí ẹni tí ò sunwọ̀n ṣe, mo júbà ọkùnrin, mo júbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Ẹ̀yin tẹ̀ ń wò mí pátá, ẹ bá ń share fídíò yìí kó kárí ilé kó kárí oko, kó lè jẹ́ ìwúlò àti àǹfààní fọ́pọ̀ ènìyàn. Kí ẹ sì má gbàgbé láti follow, kí ẹ sì subscribe kẹ́lẹ́ pẹ̀ láwọn tá máa jàǹfààní onírúurú fídíò tá à ń fi léde lójoojúmọ́ fún ìdàgbàsókè ìjọmọ ènìyàn. Ẹ̀yin oníràwọ̀ iná tó kọranyan Aries tàbí láàrin March 21 sí April 20 lọ́jọ́ tòní, ó ṣeéṣe kí ẹ ní ìrọ̀rùn látàrí pé ó ṣeéṣe káwọn nǹkan tó dàbí ìṣòro èyí tí ń fa dàrúdàpọ̀ nu ọkàn yín látijọ́ mẹ́ta kí gbogbo ẹ̀ kó clear ọ̀pọ̀ pátápátá kó yanjú lẹ́ni. Lọ́jọ́ tòní àwọn èèyàn máa bẹ̀rẹ̀ sí mọ rírì yín dáadáa, wọ́n máa bẹ̀rẹ̀ sí mọ yín dáadáa láyìíká yín, tí wọ́n tún máa sì bẹ̀rẹ̀ sí ká yín kún dáadáa. Kí ẹ wá nígbàgbọ́ wípé àwọn nǹkan dáadáa sì wà níwájú yín, ó sì wà lọ́kọ̀ọ̀kan fún yín láwọn ọjọ́ tá à ń wò lọ́ọ̀kan yìí. Ẹ rí dájú pé gbájúmọ́ṣẹ́ lẹ́ni kẹlẹ̀ rere gbámú, ẹ má rìnrìn èrò lẹ́ni o. Ẹ rí dájú pé èròǹgbà ọkàn yín jẹ́ èròǹgbà tó dára, ẹ wà positive minded. Jẹ́ pa àwọn àṣírí kọ̀ọ̀kan yín mọ́, àwọn plan yín kẹ́ pamọ́ láṣìírí kí ó lè wá sí ìmúṣẹ. Aago 2 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín, tí ń ṣe lucky hour fún yín lẹ́ni, tí kọ́lọ̀ white sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ erùpẹ̀ alámọ̀ Taurus tàbí láàrin April 21 sí May 20 lẹ́ni ẹ máa rí ṣe dáadáa láàyè iṣẹ́. Ẹ máa láwọn kan tuntun tẹ́ tó fẹ́ gbé ṣe inú ìgbésí ayé yín lọ́jọ́ tòní, tó sì jẹ́ pé máa tún láwọn opportunity láti wá ìdàgbàsókè fún iṣẹ́ yín lọ́jọ́ tòní, tá sì jẹ́ kí ẹ tún ní kápá sí dáadáa lórí ọ̀pọ̀lọpọ̀ nǹkan. Ẹ tẹpá mọ́ṣẹ́ lẹ́ni, ẹ ṣe dáadáa sáwọn èèyàn kí ẹ ní ìrẹ̀lẹ̀. Aago 12 ní ọ̀sán sí aago 3 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín, tí ń ṣe lucky hour fún yín lẹ́ni, tí kọ́lọ̀ purple sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21, ẹ ní láti rí dájú pé ìgboyà yín tún lékè ń kà sí dáadáa lọ́jọ́ tòní o. Ìyẹn ló máa ràn yín lọ́wọ́ nínú àwọn kan tó bá dàbí kùdìẹ̀kudiẹ àbí ṣòro kékeré tó bá wáyé lọ́jọ́ tòní. Ó ṣeé ṣe kó dàbí ìgbà pé bóyá ẹ nífẹ̀ẹ́ kọbi ara sí nǹkan tí àwọn èèyàn bá ń ṣe, tàbí kẹ̀ kó tún dàbí ìgbà pé bóyá ẹ máa fẹ́ kọbi ara gidi sí gbogbo nǹkan táwọn èèyàn bá ń ṣe. Àárín méjì kínní kẹ́ rí dájú pé ẹ balance rẹ̀ dáadáa, kẹ́ rí dájú pé ẹ fọpọlọ pípé ẹ fi ṣe lọ́jọ́ tòní láti fi yanjú àwọn nǹkan tó bá dàbí ìṣòro èkéyìí tó bá jẹyọ lẹ́ni kí ẹ rí dájú pé ẹ ṣòtítọ́, ẹ ṣòdodo láwùjọ àwọn èèyàn. Ẹ má kọjú ju bó ṣe ẹ lọ lórí ohunkóhun, ẹ wà smart, ẹ gbájúmọ́ àwọn nǹkan tó yẹ kẹ́ gbájúmọ́ lákòókò tó tọ́ àtàkùkù tó yẹ. Ẹ má kanra mẹ́nikẹ́ni, kẹ́ sì rí dájú pé ẹ ṣe nǹkan yín létò ètò pẹ̀lú. Pink jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín, tí ń ṣe lucky hour fún yín lẹ́ni. Ẹ̀yin oníràwọ̀ mi agbára Cancer tàbí láàrin June 22 sí July 22 lọ́jọ́ tòní, ó ṣeéṣe kó wá challenging bákan lẹ́ni. Ẹ máa nílò láti address ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó wà nínú ọkàn yín tó ti ń jà ròyìn nínú ọkàn yín látijọ́ mẹ́ta. Àwọn nǹkan wọ̀nyí ó ṣeéṣe kó dàbí ìgbà pé àwọn nǹkan tí ẹ ti ń plan tẹ́lẹ̀ kò wulẹ̀ lọ bí ẹ ti ṣe ń plan rárá, tí yẹn ti máa dàbí ìgbà pé nǹkan pọ̀ tẹ́ fẹ́ mójútó, táwa ṣẹ̀yìn náà bí ìgbà pé gbogbo nǹkan tẹ́ fẹ́ mójútó ìkẹ́ mójútó wọn papọ̀ lẹ́ẹ̀kan náà. Ẹ rí dájú pé ẹ kíyèsára, ẹ gbájúmọ̀ pé ọ̀kan kẹ́ ṣe láṣeyọrí ṣáájú kẹ́ tó mójútó nǹkan míì. Lẹ́ni kẹ́ rí dájú pé ẹ fẹ̀lẹ̀ ṣe, torí tẹ́ bá lẹ fẹ́ mójútó gbogbo nǹkan papọ̀ lẹ́ẹ̀kan náà, ìyẹn máa jẹ́ kí nǹkan kọ́rùn yín rẹpẹtẹ, á sì fẹ́ jẹ́ kí ẹ máa ṣe mistake púpọ̀. Ẹ tẹpá mọ́ṣẹ́ lẹ́ni, kẹ́ rí dájú pé ẹ ṣe nǹkan yín létò ètò, kẹ́ sì fọgbọ́n àtòyè tọ́lọ́run fún yín ṣe ohunkóhun pẹ̀lú. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 5 ní ìrọ̀lẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín, tí ń ṣe lucky hour fún yín lẹ́ni, tí kọ́lọ̀ brown sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ iná tó gbóná riri Leo tàbí láàrin July 23 sí August 22, ó ṣeéṣe kó dàbí ìgbà pé nǹkan pọ̀ tẹ́yin náà fẹ́ mójútó dáadáa lọ́jọ́ tòní o. Ìyẹn sì lè jẹ́ kí ẹ wà báfù bákan, ìyẹn máa jẹ́ kọ́kàn yín pòrúurú bákan. Ó dàbí ìgbà pé situation yẹn gan lágbára sí inú ọkàn yín. Lẹ́ni ẹ rí dájú pé ẹ gbájúmọ́ àwọn nǹkan tó ṣe kókó fún yín láti gbájúmọ́. Kẹ́ rí dájú pé àwọn nǹkan tí ẹ fẹ́ mójútó yìí kò sí kankan tẹ̀ ṣaláì mójútó rárá. Kẹ́ rí dájú pé ẹ mú sùúrù lò dáadáa lọ́jọ́ tòní. Kẹ́ rí dájú pé ẹ ṣe nǹkan yín létò ètò, ẹ má tàṣejù bóhunkóhun. Ẹ wá rí dájú pé ẹ ṣe nǹkan yín ní kọ̀ọ̀kan èjèèjì lẹ́ni. Ẹ kíyèsára gbogbo ànúkọ́ lèèyàn ń ṣe o. Kẹ́ rí dájú pé ẹ fọgbọ́n àtòyè tọ́lọ́run fún yín ṣe ohunkóhun, kí ẹ sì wá ìdùnnú fúnra yín pẹ̀lú. Aago 4 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín, tí ń ṣe lucky hour fún yín lẹ́ni, tí kọ́lọ̀ red sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ erùpẹ̀ funfun Virgo tàbí láàrin August 23 sí September 23 lọ́jọ́ tòní, ẹ máa nílò láti lo àkókò àti ìgbà pẹ̀lú mọ̀lẹ́bí. Á dàbí ìgbà pé gbogbo nǹkan tó dàbí iṣẹ́ àbí stress kan ẹ fẹ́ ṣe rárá lọ́jọ́ tòní. Èyí ní bí ìgbà pé kẹ́ lo àkókò àti ìgbà pẹ̀lú àwọn mọ̀lẹ́bí ló máa rí.
bó dára kẹ́ ṣe bẹ́ẹ̀ ẹ lọ́kọ̀ àti ìgbà pẹ̀lú àwọn alásùnmọ́ yín lè ní ẹ ṣe dáadáa sáwọn èèyàn ẹ má ṣe lè yọ tẹ́lẹ̀ múṣẹ fẹ́nikẹ́ni ẹ báwọn èèyàn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín kí ẹ sì wá ìdùnnú ní gbogbo ọ̀nà fúnra yín pẹ̀lú. green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 7 ní àṣálẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ márìmí fín Libra tàbí láàrin September 24 sí October 23 àwọn nǹkan tó dàbí ìṣòro kan ó ṣeéṣe kó jẹyọ lọ́jọ́ tòní tó ṣe é pẹ̀ tí ẹ̀rù kàn tẹ́lẹ̀ ìyẹn sì lè fẹ́ jẹ́ kí àwọn pílánì yín kó yí padà kó dàbí ìgbà pé iṣẹ́ yín máa tún fẹ́ lékè ń kà sí tẹ́wà fẹ́ kó gbogbo ẹ̀ papọ̀ sójú kan lọ́jọ́ tòní ó dára púpọ̀ kẹtẹ́pá mọ́ṣẹ́ kí ẹ fọ ọpọlọ pípé ọgbọ́n àtòyè tọ́lọ́ fún yín kẹfì yanjú ohunkóhun lénìí kẹsì wà determine. white jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. aago 2 ní ọ̀sán sí aago 3 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. ẹ̀yin oníràwọ̀ omi tútù Scorpio tàbí láàrin October 24 sí November 22 àwọn ìhùwàsí yín àti ìṣesí yín lọ́jọ́ tòní ó ṣeéṣe kó yí padà pátápátá lénìí àdáyé wà pé kí ẹ tó rí àwọn kankan gbé ṣe nínú gbèsè ayé yín dáadáa nǹkan kan lè ṣẹlẹ̀ lọ́jọ́ tòní tó ṣe é pé abí kínú yín dùn tó sì ṣeéṣe tó ṣe é pé pẹ̀lú bí ìyípadà ṣe fẹ́ wáyé nínú gbèsè ayé yín àbí bí ẹ ṣe ń wòye sí nǹkan lọ́nà tún sí yìí kó fẹ́ bí kí ẹ rí àwọn àǹfààní kan jẹ lọ́jọ́ tòní ó sì ṣeé ṣe lọ́jọ́ tòní kó dàbí ìgbà pé èní gangan ni ìbẹ̀rẹ̀ ìgbésí ayé ọ̀tún fẹ́yìn tẹ̀ ń lò ràwọ̀ yìí ẹ gbájúmọ́ṣẹ́ kẹlẹ̀ òrèrè gbámú ẹ wà positive ẹ ṣe dáadáa sáwọn èèyàn lénìí. pọ́pù jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. aago 6 ní ìrọ̀lẹ́ sí aago 7 ní àṣálẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. ẹ̀yin oníràwọ̀ iná àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22 ara yín máa yá gágá púpọ̀ inú yín á dùn láti inú wá ó sì jẹ́ pé ẹ tún máa ní ìrètí púpọ̀ lọ́jọ́ tòní ó ṣeéṣe kí àwọn nǹkan rere kó wọlé tọ̀ yín wá bí owó bí ìdàgbàsókè bí ọ̀wọ̀ lọ́tún lósì bí káwọn èèyàn tún dá yín mọ̀ sí téyì tí máa tún jẹ́ kí inú yín dùn káyọ̀ yín kún dáadáa ó dára púpọ̀ kẹ́ lọ àwọn ìdí àtẹ́tí nìyẹn kí ẹ gbé wọn ṣe lọ́jọ́ tòní kẹbẹ̀ sí gbégbèsè lórí àwọn pílánù yín àwọn ìdí àyín kẹbẹ̀ sí gbégbèsè lé lórí ẹ lè fè ní bẹ̀rẹ̀ nǹkan tuntun kò sí wàhálà ẹ lọ àkókò àti ìgbà ọjọ́ tòní láti wá ipò padà lórí ohunkóhun tẹ bá ń gbèrò pé yẹ kí ipò padà dé bá nù gbèsè ayé yín ẹ múra dáadáa lé ní kí ẹ dùn rí ẹ ṣe dáadáa sáwọn èèyàn ẹ ní ìrẹ̀lẹ̀ kẹ́ sì rí dájú pé ẹ wá ìdùnnú ní gbogbo ọ̀nà pẹ̀lú. aago 9 kọjá ìṣẹ́jú 15 láàárọ̀ sí aago 11 láàárọ̀ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ orange sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. ẹ̀yin oníràwọ̀ èrò pé lérúkú Capricorn tàbí láàrin December 23 sí January 19 ọjọ́ tòní dára púpọ̀ láti wòye sí àwọn ẹ̀bùn ìkọ̀kọ̀ àwọn ẹ̀bùn tó pamọ́ tọ́lọ́run bá fún yín ẹ wòye sí ó ṣeéṣe kí ẹ rí wọn hú lọ́jọ́ tòní lénìí ó dára púpọ̀ kẹ́ lọ àkókò àti ìgbà pẹ̀lú àwọn tó jẹ́ bíi màlẹ́bí yín pàápàá àwọn tó ṣe pọ́ ti darúgbó tó ti dàgbánu màlẹ́bí àbágbàlagbà tó bá súnmọ́ yín tó ti dàbí màlẹ́bí ẹ lè bẹ̀ wọ́n wò lọ́jọ́ tòní torí ọ̀pọ̀lọpọ̀ wọn fẹ́ kí ẹ bẹ̀ wọ́n wò púpọ̀ wọn kò lè má lè sọ jáde ṣùgbọ́n lọ́jọ́ tòní kẹ́ rí dájú pé ẹ bẹ̀ wọ́n wò ẹ wòye sí ìlera ara wọn ẹ wòye sí bí wọ́n ṣe wà sí kí ẹ ní ìrẹ̀lẹ̀ lénìí ẹ ṣe dáadáa sáwọn èèyàn lénìí kí ẹ sì wá ìdùnnú ní gbogbo ọ̀nà fúnra yín lénìí pẹ̀lú. grey jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ oníbìínú Aquarius tàbí láàrin January 20 sí February 19 ó ṣeéṣe kí ọkàn yín rí bákan lọ́jọ́ tòní o ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ara yẹn yá gágá láti wòye sí àwọn nǹkan tó dàbí ìgbà pé ẹ pati inú gbèsè ayé ẹ̀ bá àwọn nǹkan tó dàbí ìgbà pé ẹ kọbi ara sínú gbèsè ayé yín ó sì dára púpọ̀ kẹ́ lọ àkókò àti ìgbà pẹ̀lú mọ̀lẹ́bí àti ọ̀rẹ́ gẹ́gẹ́ bí ó tiẹ̀ ti ṣe ń wọ̀nyí tẹ́lẹ̀ lọ́jọ́ tòní ó dára púpọ̀ kẹ́ ṣe bẹ́ẹ̀ ìyẹn á gbé ìdùnnú fún yín ẹ bá àwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́ lénìí ẹ rí dájú pé bá wọn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín kí ẹ sì fi ìgboyà ṣe ohunkóhun lénìí pẹ̀lú. aago 2 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ orange sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. ẹ̀yin oníràwọ̀ omi tí kì í ru Pisces tàbí láàrin February 20 sí March 20 ọjọ́ tòní àdàbí ìgbà pé kí ẹ reflect lórí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ nígbésí ayé yín kí ẹ introspect kẹ́ wà lẹ́yìn nìkan kẹ́ rò ó dáadáa jinlẹ̀jinlẹ̀ nípa àwọn nǹkan tẹ́ fẹ́ fún gbèsè ayé yín ó dára púpọ̀ kẹ́ lọ àkókò àti ìgbà láti fi wòye sí àwọn nǹkan tí ẹ ti ń gbé ṣe gbogbo ọ̀nà tẹ́ tọ̀ kó tó dín pẹ́ dépò tẹ́ dé yìí kẹ́sì wòye sí bí ọjọ́ iwájú kan ṣe fẹ́ rí ọ̀nà tó máa gbà dára lọ́jọ́ tòní ó dára púpọ̀ kẹ́ ṣe bẹ́ẹ̀ látàrí pé lè máa jẹ́ kí ẹ lè gbájúmọ́ àwọn nǹkan tó ṣe kókó fún yín láti gbájúmọ́ nù gbèsè ayé yín kẹ́ ní ìrètí pé gbogbo kan ti dáa ẹ ní ìgbàgbọ́ ní kíkún nínú ara yín ẹ má ṣe dàṣejù bo ohunkóhun rárá o ẹ fẹ̀lẹ̀ ṣe nǹkan lọ́jọ́ tòní ẹ má ṣe ohun tó lágbára jù ẹ̀mí yín lọ kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn pẹ̀lú. aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ pọ́pù sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo orúfẹ́ ìràwọ̀ méjìlá tó wà pátá
ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ má gbàgbé pé ọlọ́run bo lódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161. ire gbogbo á jẹ́ sí wa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè. Ire o.